Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o, mo kí gbogbo ẹ̀yin èdèyẹmí ọmọ ọ̀dọ̀ àgbà o. Mojúbà àkọ́dá ìbà ṣẹ̀dá ìbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà ẹ̀yin àgbààgbà tó dilé ayé mú o oṣó mojúbà jẹ́ mojúbà o. Mojúbà ọkùnrin tó ń wò mí mojúbà obìnrin tó ń wò mí o, ẹ jẹ́ kójú mi sí nítorí àdáṣe ní ọmọ ìbà òun ọmọ ènìyàn o. Bẹ́ẹ̀ sì tún ni mo sì júbà lọ bàbá tó bí mi lọ́mọ Raimi Oṣuọlálé o. Lónìí ẹ̀yin ènìyàn mi ẹ wá bìkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan o, kẹ́ wá gbọ́ nǹkan tẹ́mi ọmọ ọ̀dọ̀ àgbà mú wá fún yín o. Àkọ́kọ́ náà bí wàá bá yẹ̀sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel mi, ilé ò lè máa fún yín láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látara èmi ọmọ ọ̀dọ̀ àgbà o. Kété tẹ́ ẹ bá ti ń rí fídíò mi YouTube máa send notification sórí fóònù yín, ẹ ò lè mọ wò ó, kò ní jẹ́ pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yẹn bá ti wò ó lẹ́yìn ń wá ẹsẹ̀ wá lẹ́wà ẹsẹ̀ bá pàdé àmọ́ ni jọ́ lọ́mọ ọ̀dọ̀ àgbà fi sẹ́yìn kalẹ̀ àhìn sí mọ́ ó, ṣùgbọ́n tẹ́ bá ti tẹ subscribe tẹ ṣe notification rẹ̀ ọwọ́ kan ni wọ́n máa gbé wá sí orí fóònù yín pé mo ti drop iṣẹ́ kan o. Wọ́n fẹ́ fàyè ènìyàn mi ní iṣẹ́ kan tá à ń pè ní ìmùlẹ̀ ajẹ́gùn àwọn àgbà. Gbogbo jáwéjáwé ló ń wò mí ní, ẹ súnmọ́ bí wàgbòwàgbò ló ń wò mí ní, ẹ súnmọ́ bí àlùfáà ló ń wò mí ní, oníṣègùn ló ń wò mí ní, babaláwo ló ń wò mí ní, wòlíì ńlá ló ń wò mí ní, ẹ súnmọ́ bí iṣẹ́ yìí wà fún yín o. Gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ọba Elédùmarè lọ́ba tó léwé tó légbò. Olódá ewé sílé ayé. Ó dá ewé lóríṣiríṣi tí orúkọ rẹ̀ ò jọra wọn, bẹ́ẹ̀ sì ni tí ò jọra wọn gan. Ọlọ́run ọba tó déwé iná ló déwé ṣìṣí, ọba tó déwé àràgbá ló déwé ọlọ́yin. Àwọn akọ̀wé mẹ́rin tí Elédùmarè dá nìyẹn. Ọlọ́run tó dáhùn ewé yìí náà ló dáhùn ewé ewúro, ewé ọ̀mísìnmísìn, ewé akónimára o, ewé àjẹ́ òbàlé, ewé oríjìn, ewé ọgbọ́, ewé àlùpàídé, ewé àbámúdá, ewé kùjẹ́kùjẹ́ àti ewé àrójòkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ọlọ́run ọba tó dáhùn ewé yìí náà ló ní ká mọ̀ lò ó kó sì mọ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n bá ṣe wá ń wo ewé yìí bá ṣe mọ̀ pé àwọn nǹkan Elédùmarè fi ìkápá ilé ayé yìí lé lọ́wọ́. Jáwéjáwé tí ó bá jáwé tí ò bá fi tàwọn àgbà ṣe irú wọn ewé jẹ́ fún wọn. Rókàrókà tó bá roka tí ò bá fi tàwọn àgbà ṣe ọkà wọn á rọ bẹ̀tẹ̀. Oníṣègùn tí ò bá fi tàwọn àgbà ṣe irú wọn máa ń pọ́n lásán ni. Àwọn àgbà tẹ́wọ̀ yìí àwọn náà ní ìkápá ewé lọ́dọ̀, àwọn tó bá fẹ́ kéwé jẹ́ fún ni o. Lókè ìpẹ́ta wà yìí mo mọ èèyàn kan tó jẹ́ pé wàhálà ògùn ò jẹ́ fún mọ́. Ní kóra nílùú tí mo wà yìí tí pé ògùn sógùn kankan tó jẹ́ fún mọ́. Ẹ jẹ́ kí wọ́n fún wọn fẹ́ yọ̀ǹda nǹkan kan fún yín lónìí tó jẹ́ ìmùlẹ̀ ajẹ́gùn. Bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ yìí gbogbo ewékéwé tó bá wù kẹ́ máa já àwọn àgbòjò máa jẹ́, gbogbo egbòkégbò tó bá wù tẹ́ ẹ bá wà àwọn àgbòjò máa jẹ́ fún yín. Ẹ máa bá mi ká lọ. Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan láfikún tó jẹ́ pé bàbá máa ń lò. Wàláhì tàláhì kò sógun òun ò ní bógun jẹ́ fún wa, òun ò ní bógun wa jẹ́. Ó yá ẹ jẹ́ ká lọ kílẹ̀ ó bá mi lò. Ẹ jẹ́ kọ́kọ́ ka àwọn èròjà iṣẹ́ yìí fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Kó tó di pé wọ́n á sọ ọbẹ̀ ṣíṣe àti ọ̀nà tẹ́gbẹ̀gbà ó yẹ ẹja lọ. Àkọ́kọ́ lọ bá mi lọ ra àró. Bá mi lọ ra aró. Wà lámọ tán pè ní aró. Wà lámọ tán pè ní aró. Aró tán wọ́n mọ̀ fi ń rí aṣọ yẹ aró búlù. Aró kọlọ búlù tí wọ́n fi máa ń
gbogbo ala mọ̀ pé tán bá ní kọ́lọ̀ aró a sì mọ̀ pé kọ́lọ̀ blue bí irú àga tí mo jókòó lé yìí. Ẹ bá mi lọ ra aró, àwọn kan sì máa pè ní aró kíún. Ẹ lọ bá mi lọ ra osùn, ẹ bá mi ra àdó ìjàmọ̀ kan, ẹ lọ bá mi lọ ra orí ikún kan, orí òkété kan, ẹ sì bá mi wá ewé tá à ń pè ní ewé làbẹ́làbẹ́, ẹ sì bá mi wá atare odidi kan, ẹ bá mi lọ wá aṣọ funfun kan, ẹ bá mi rán aṣọ funfun yìí ní àpò. Báwo la ó ṣe wá ṣe, ẹ máa bá mi ká lọ o. Ẹ bá mi forí okún sórí inú kòkò kan, ẹ forí òkété sí lẹ́gbẹ̀ẹ́, ẹ bá mi lọ bá mi da ewé làbẹ́làbẹ́ bò lórí, ẹ bá mi fi atare lékè rẹ̀, ẹ bá mi jó iṣẹ́ yìí. Tẹ́tẹ́tẹ́ bá ti bá mi jó iṣẹ́ yìí tán, ẹ jẹ́ ká mú iṣẹ́ yìí kó tó di pa máa dà nínú àdó, ẹ jẹ́ ká tẹ̀ ní fa ọ̀sà méjì ẹlẹ́yẹ. Tá bá ti tẹ ifá yìí ní, tá bá ti tẹ iṣẹ́ yìí ní ifá ọ̀sà méjì yìí, a ó wá pe gbólóhùn tí mo fẹ́ sọ yìí sí. Tẹ́tẹ́tẹ́ bá ti pe gbólóhùn yìí sí, so ẹ jẹ́ ká bá mi rọ́ sínú àdó ìjàmọ̀. Tẹ́ bá ti bá mi rọ́ sínú àdó ìjàmọ̀, ẹ bá mi mú àdó yìí, ẹ bá mi kùn ní osùn, ẹ mú osùn, ẹ kùn ní osùn. Ẹ wá bá mi mú aṣọ funfun tí ẹ ti rán lápò yìí, ẹ bá mi má aṣọ funfun yẹn bá mi rẹ́ láró, ẹ bu omi sáró, ẹ rẹ́ kó gbé kọ lọ, kójú rẹ̀ kó gbé kọ lọ búlù wá níwọ̀nba, ẹ kùn ní aró. Ẹ bá mi ju àdó yìí, ẹ bá mi jù sínú aṣọ yìí tẹ́ ti rì láró yìí, ẹ bá mi gbé kọ́. Ẹ jẹ́ ká máa fi ògèrè epo pupa lá ní alalẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tá bá ti la ò ní bọ́ta mọ́ o. Gbólóhùn rẹ̀ lọ báyìí wípé ìyá mi àjẹ́, bàbá mi àjẹ́, èmi gangan àrẹ̀mọ àjẹ́, ọmọ àjẹ́ kìí ṣe òògùn kó má jẹ́, ikún ló ní kí ẹ kún mi lọ́wọ́ sí ifá, àwàsà ló ní kí ẹ wá gbóògùn ọwọ́ mi sà. A kìí ṣe òòṣà lódò kí làbẹ́làbẹ́ ó má mọ́, òjò lóró aró mú aṣọ, òjò lóró osùn mú ilẹ̀. Gbogbo oògùn tèmi lágbájá ọmọ lágbájá bá ti ń ṣe, ẹ̀yin tó nílé ayé ẹ jẹ́ ó máa jẹ́ fún mi o. Gbogbo tí mo bá ti ń dáwọ́lé ó máa já sí rere fún mi o. Ẹ fi gbólóhùn yìí, ẹ bá mi fi ògèrè epo pupa lálẹ́, tá bá lè dà sínú àtùpà olójú mẹ́rìndínlógún, àmọ́ sí fìtílẹ̀ lójú mẹ́rìndínlógún, ẹ fi máa lò ó dára púpọ̀. Ẹ máa lo iṣẹ́ yìí, wàláì gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ṣe wọn ò jẹ́ ó máa jẹ́ fún yín. Wàláì tàlá iṣẹ́ yẹn dájú gidi gan, àṣírí ni. Ẹ lójú yàn tó lè yọ̀ǹda nǹkan báyìí, èmi ò yọ̀ǹda rẹ̀. Èmi ọmọ yín náà Dr. Modu Agba o. Wọ́n lọ láìkí o, sọ̀fẹ́mí ìmọ̀ràn lábẹ́ kọ̀mẹ́ǹtì. Tẹ láìkì sí fídíò yìí, kọfẹ́mí ìmọ̀ràn lábẹ́ kọ̀mẹ́ǹtì o. Tó bá rí bákan náà, ó dìgbà.